God, why? No understand. Bàbá àjà wa rò bẹ́ẹ̀ wọn kì í ṣọlọ́run. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run o, ṣé mi ni mo kó bá yín, èmi ni mo bá yé yín jẹ́ ni? Tí ọkọ yín ò bá níṣẹ́ lọ́wọ́, ṣé yín ò lè lọ wá ṣẹ̀ṣẹ̀ ni? Àbọ̀bìnrin ò kì í ṣiṣẹ́ ni. Ìgbà tẹ́lẹ̀ gba lé bí èèbó olórí burúkú lọ pẹ̀ sọ ló sọ apá di apá olórí burúkú báyìí ló sọ apá di apá lórí. Ẹ ti mọ iye ọdún tẹ̀sí jẹ báyìí. Ẹ ti mọ iye ọdún tẹ̀sí. Tó bá dìde olóṣì bó ṣe ń lọ yẹn kó yá máa tètè máa sọ fún wọn lọ lọ́nà pé ó jalè ní o ó jí máa gí. Ẹ pàdé òdì àdáni èmi Àyànkúnlé kí ni owó máa lù láàrin jà àbírù mi àwọn ọmọ tí ń bẹ lẹ́yìn mi gbọ̀ngbọ̀dọ̀ sáṣọgbó èsòrò à ń délé tàṣí èmi ó nílùú ọba ni mí èmi ó ń ṣàlùmí gbọ́mí ẹ̀kọ́. afẹ́fẹ́ ti fẹ́ àti rí fún ẹ̀dì ẹ̀wọ́n lájẹ nìyí níbi tí mo lọ. Ẹ máa wọ̀nà ẹ nílé dọ́nà ẹ tó koròkò ẹ ìbò koròkò tó sọ wá rí ìwọ ọkọ yìí àánú rẹ mọ̀ ṣe mí o.